الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. النبي ناني مدان كلا ينبو وككرباي صلى الله عليه وسلم. السكب الصلاة فو محمد صلى الله عليه وسلم. مولانا أمير الجيش اغفر لعبدك يا الصلاة يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي. بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. مكيف بابا إمام وبابا سلام عليكم سنة نبوية فو ببنتين أجيبنا باتا سلام عليكم سنة نبوية. béèyàn bá ká gbogbo rí kò ní mọ ìyàpẹ́lẹ́ ìjábá tó yàn fárídùn. ẹni ebi ti padà dà ní mọ ìyà oúnjẹ. ìjábá tó fárídùn. gbogbo aṣíwájú tó bá jẹ́ aṣáájú tí o bá lánìyàn tó dáa sáwọn ọmọlẹ́yìn rẹ̀ irú èrò tó dìnnà yẹn ọlọ́run ò ní ṣerú ẹ̀ fọ́mọ ẹ̀. ǹjẹ́ bó tí ó fẹ́rẹ̀ gbé ní ala kulli muslimin. ìjábá tó fẹ́rẹ̀ gbé. ẹ sì pa àwọn tó bí wa lé mọ́ wa lára báyìí. ìjábá tó fẹ́rẹ̀ gbé. níbi tí ẹlòmíràn ti fẹ́ rí wa mọ́. ìjábá tó fẹ́rẹ̀. bàbá wa ìmáàmù. ìjábá tó fẹ́rẹ̀ gbé. èyí tẹ́ ẹ ṣe yìí kún wa lójú púpọ̀. ìjábá tó fẹ́rẹ̀ gbé. rárá máa pariwo ṣéwù kì í ṣe ṣéwù yìí ò láti mọ̀ pọ̀ fẹ́ràn wọn. ìjábá tó fẹ́rẹ̀ gbé. inú àwẹ̀ làwà má pariwo èyí tó fi wọ́n wà lólu rẹ̀ kò sí mílíkì ń bí tá a máa fún ẹ o. ìjábá tó fẹ́rẹ̀ gbé. ẹ pariwo ṣéwù fún ìmáàmù nísìnyí. ìjábá tó kẹ́mi ọlá yín ó gbé dáadáa. fẹ́rẹ̀ dúnìá lákòlù mùsùlùmí. ọjọ́ ń bọ̀ lọ́lọ́run mi. fẹ́rẹ̀ dúnìá lákòlù mùsùlùmí. ìjábá tó fẹ́rẹ̀ dún. tí kì í bá ṣe pẹ́jọ́ ti lọ ni èyí tẹ́ ṣe yìí kún wa lójú púpọ̀. ìjábá tó fẹ́rẹ̀ dún ní alákòlù mùsùlùmí. Kìlámọ́tàlá ooo jẹ́ àríbá bá pẹ́. Jẹ́ àríbá bá pẹ́ o. Bàbá ìmáàmù jẹ́ àríbá bá pẹ́. Sọ́wọ́ ẹ̀. Anakumula. Kìlámọ́tàlá ooo jẹ́ àríbá bá pẹ́. Bàbá ìmáàmù jẹ́ àríbá bá pẹ́. Jẹ́ àríbá bá pẹ́. Akira waka ìyàwó jẹ́ kárí bàbá pẹ́. Jẹ́ kárí bàbá pẹ́. Àmín. Jẹ́ kárí bàbá pẹ́. Àmín. Anakumula. Akira makala jẹ́ kárí bàbá. Bàbá ìmáàmù jẹ́ kárí bàbá pẹ́. Jẹ́ kárí bàbá pẹ́. Anakumula. Akira waka ìyàwó jẹ́ kárí bàbá pẹ́. Àgbàlagbà rẹ̀ ní máa gbé ọmọ ìyá àgbàlagbà bí. Jẹ́ kárí bàbá pẹ́. Kẹ́mi
yókù ẹ ṣe ẹkú rẹ tí àná ẹkú rẹ tí àná. ẹ bá yẹ bá ní Muhammad ẹni ọba Yorùbá Muhammad dáadáa ò ní kájú kú. bẹ́ẹ̀ ọba Yorùbá Muhammad dáadáa ọmọ ẹbẹ dáadáa ni. ìmáàmù tó ń yanjú lèyí. ìmáàmù alálùbáríkà lèyí. ìmáàmù gidigidi lèyí. bàbá ìmáàmù Ismail Shuaib ẹ bá parí Allah al-Markazi. mo fi bàbá wa ìmáàmù kí gbogbo àwọn bàbá tí wọ́n ń bẹ̀ mí kalẹ̀. ọjọ́ tí lẹ́nu èlé máa dárúkọ. àmọ́ gbogbo ẹni ó bá nífẹ̀ẹ́ Muhammad nínú òun. mo mọ̀ bá nàbì náà ní fi kìíní nínú yóò fi dùn. Ajégúnlẹ̀ ibi ajégún tó sì kọ̀sọ̀kalẹ̀ sí lajégúnlẹ̀. Gbogbo ẹni ó bá yẹ bá nábì nísìn ajé rẹ̀ ò ní lọ bí kankan yóò wá gbólẹ̀ sẹ́bẹ̀. Mo fi àwọn bàbá mo fi kí baálẹ̀ Ajégúnlẹ̀. Zamanu ìlàlẹ̀ ọ̀la. Mo kí àwọn honourables. Tàgìyàrá mi nàlùwárọ̀. Mo kí ìyálóde. Ìyàgìyàrá mi nàlùwárọ̀. Ìyálóde Ajégúnlẹ̀. Ìyàgìyàrá mi nàlùwárọ̀. Mo kí gbogbo àwọn mọ̀nyàn tí wọ́n ń bẹ̀ mí kalẹ̀. Ta'ishuna madama. Ìyá ọjà jẹ́nẹ́rà Ajégúnlẹ̀. Ta'ishuna madama. Àti bàbá wa tí léèsì wọn ti ń sáná yìí. Ta'ishuna madama. Bàbá léèsì yìí ń sáná púpọ̀. Ta'ishuna madama. Pàǹpà tí bàbá tún gbé sẹ́nu yìí tún yàtọ̀ sí gbogbo pàǹpà tí mi máa rí kẹ́ o. Zamanu ìlàlẹ̀ ọ̀lẹ́. Ẹ̀yìn bọ́ nẹ́bí dáadáa káwọn tá a yán jápa. Ta'ishuna madama. Mo kí èèyàn mi pàtàkì. Ta'ishuna madama. Àwọn èèyàn tiwantiwa. Ta'ishuna madama. Haji Suleimanu Ikúdẹ̀lẹ́tì. Ta'ishuna madama. Number 2. Ta'ishuna madama. Lagos State. Ta'ishuna madama. Èèyàn tayé dáadé. Ta'ishuna madama. Èèyàn Gbádéwọ̀lú. Ta'ishuna madama. Èèyàn Jagaba Jagaba. Jagaba Jagaba. Jagaba Jagaba. Ṣé wọ́n ń gbé ni? Ta'ishuna madama. Tí wọ́n bá gbé púpọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí méjì. Ta'ishuna madama. Ọlọ́run ò ní kájú parí. Zamanu ìlàlẹ̀ ọ̀la. Lánàá náà lájọ wà ní State House. Ta'ishuna madama. Tẹ́ jòkó bàbá imam wọ́n jòkó lẹ̀ wọ́n láwọn fẹ́ gbọ́ wá sí. Ta'ishuna madama. Àtàwọn sọ̀ǹgbé wọn. Bàbá imam sẹ́ni bí wọ́n ti wà yẹn wọn láfa méjì tó ju wa lọ. Ta'ishuna madama. Gbogbo nǹkan ni wọ́n sì ń fi Zamanu Ikúdẹ̀lẹ́tì. ìlàlẹ̀ ọ̀lẹ́. Bí wọ́n bá gbé kọ̀ọ̀ǹgà lásán wọ́n dá mọ̀ pé ikú bẹ́ẹ̀. Ta'ishuna madama. Ọkọ̀ọ̀kọ̀ jápa náà. Ta'ishuna madama. Gbogbo tí ń jẹ́ra wàhálà ayé òní kàn yín. Zamanu Ẹ bá ṣàlùfọ̀. ọ̀lẹ́.
mo kí àwọn honourables wa. تعيشون ما دام kí ló dé tí agbo yìí ṣe rọ̀tìrọ̀tì kẹ́ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ kẹ́. تعيشون ما دام mo kí youngest billionaire زمن إلى العلا Abdulhakeem. زمن إلى العلا ẹ̀mí kanjú kú. زمن إلى العلا mo kí gbogbo àwọn olóríire tí wọ́n pè wá lọ́nà. تعيشون ما دام تعيشون ما دام Talaba تعيشون ما دام Abdulkasim Elewure. تعيشون ما دام Kébì تعيشون ما ọmọ دام àkẹ́bí ó ti máa ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ rọ́nù. زمن إلى العلا èédú tínkà. زمن إلى العلا gbogbo yín ni mo kí ẹ̀yin ìyá wa ó débẹ̀ ó dẹ̀rọ̀. زمن إلى العلا gbogbo ntẹ̀yìn bá ní tí ọba lẹ́yìn obìnrin kò ní nǹkan kan. زمن إلى العلا ẹ̀yin náà níṣẹ́ yín pọ̀jù nínú Ramadan. تعيشون ما دام àwọn ọmọ yín ó yàn wọ́n yanjú. تعيشون ما دام ẹni ọba yorùbá ànábì égbélé bá rè é. تعيشون ما دام ما زمن إلى العلا تعيشون ما دام زمن إلى العلا ẹni tó ń pè nǹkan yẹn tó fi nǹkan pépé yẹn lẹ̀ náà. تعيشون ما دام láàrin ìṣẹ́jú méjì mo fẹ́ kẹ́ ẹ gbọ́ tí mo fẹ́ sọ. تعيشون ما دام ẹ dá a dúró bẹ́ẹ̀ yẹn. تعيشون olú ọmọ ajégúnlẹ̀. زمن إلى mo bá ẹ العلا dúpẹ́ lẹ́dọ̀ Ọlọ́run. الحمد لله gẹ́gẹ́ bí bàbá wa ìmáàmù ti wí. pé gbogbo ẹni ó bá gbèrú eléyìí lọ́wọ́ òun ló ráyé wá. الحمد لله gbogbo ẹni tí bá ta ẹ̀jẹ̀ ọmọ làkejì sílẹ̀ iná Jahannama ní ọwọ́. الله أكبر man yaqtulu mu'minan muta'ammidan فجزاؤهم جهنم خالدا فيها فغضب الله عليهم ولعنهم. Ọlọ́run ní gbogbo ẹni ẹ̀mí kan bá bẹ́ lọ́wọ́ rẹ̀. من يقتل مؤمنا متعمدا Ọlọ́run ní kò sí iyèméjì ń bẹ nínú náà Jahannama làgbákò ó ti ṣe ọ́ tán yányán. خالدا فيها وغضب الله عليه ولعنه Kódà pé tútì má ti kú ìbínú Ọlọ́run ó máa sọ̀kalẹ̀ lérí ẹni ó bá pààyàn nípakúpa. وأعد له عذابا àti ìyà àti èlérò. عظيما ẹ má para yín má kílẹ̀ ń para yín sí gbogbo ẹni ó bá pààyàn wọ́n pa òun náà ni yóò sì tún ṣòfò láyé yóò tún ṣòfò ní ọ̀kẹ́ àmà. من يقتل مؤمنا متعمدا ìwọ náà tó ń pariwo náà nìyẹn kẹ. من يقتل مؤمنا متعمدا kúlà kan ló wọlé yìí. فجزاؤه láti bàbá imam. جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه kúlà. وأعد له عذابا bàbá ìmáàmù lọ kí bàbá ìmáàmù dáadáa wá ṣe mí lálejò púpọ̀. عظيما bàbá ìmáàmù Ajégúnlẹ̀ wá ṣe mí lálejò púpọ̀. bẹ́ẹ̀ bá ṣe rere fún mi sẹ́mi kí mo máa ń ṣe fún yín. bẹ́ẹ̀ bá dẹ̀ gbẹ́mú náà bẹ́ẹ̀ bá gbẹ́mú bẹ́ẹ̀. من يقتل مؤمنا متعمدا kúlà. من يقتل kúlà yẹn ni mo máa ń pè é. máa ń pè wá ní kúlà. àwọn ọ̀tá rẹ̀ tá má ti gbé báyìí wọ́n máa ń sinmi wọnú ni. من يقتل مؤمنا متعمدا bàbá imam gbogbo wọn ọ̀ṣẹ́ ẹ̀sìn wa náà jẹ́. tí ẹ bá ṣe gbogbo irú àwọn àjàsà táwọn ará ń fi sí lẹ́lẹ́gbẹ̀gbẹ́ yẹn wọn ò fẹ́ gbọ́ wá sí. خالدا فيها bàbá bá tí wọn ará ń fi sí lẹ́lẹ́gbẹ̀gbẹ́ yìí máa wá wọra wá wá gbọ́ á ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀ sí wọn la. من يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه
عظيما lẹ́yìn ohun ti rí mú mi ká má máa sọ̀rọ̀ iná púpọ̀ ayé yìí dùn púpọ̀ ju kéèyàn máa sọ pé nìkan wọ̀ náà yóò wọ̀ náà lọ. فوعدتنا أهم إذا àbámọ́ wùwà náà bọ́ bá ti wùwà náà ọ̀jọ̀ náà. فوعدتنا ẹ má para yín má kílẹ̀ ń para yín sí níṣẹ́ ẹ̀rẹ́ ra pamọ́ ẹ̀rí màálù pamọ́ ẹ̀rí gbogbo nǹkan tó dáa pamọ́ ẹ̀ wá ń para yín orí yín ti dàrú. فوعدتنا أهم إذا سمعتم ẹ bá wọn tí wọ́n para wọn gbà púpọ̀ àwọn ò ní fújọ ni. فوعدتنا bẹ́ẹ̀ bá ní nǹkan tó lè bàjẹ́ kò ní bá ń tọ́ dáa jẹ́. فوعدتنا bẹ́ẹ̀ bá yẹn ti ń ṣe pé a máa bàjẹ́ a máa dàrú a máa fọ́jú a máa ẹ lọ́ọ́ wo ẹ̀rí polórí ibú ni kò ní nǹkan kan tó lè bàjẹ́. فوعدتنا أهم إذا سمعتم ẹ wò bá nẹ́bí máa lájẹ́ gúnlẹ̀. أتبع النبي لو تفهمون أتبع ẹ má para yín mọ́. لو تفهمون Olú ọmọ Ọlọ́run ti ṣe àjòkókè. أتسمون Ajégúnlẹ̀ mọ ajé kí n máa sọ pé díẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀. بيقول الله قومي Adékòkò náà ń pè mí. ولا تتفرقوا أبدا Ó tún wá jẹ́ Ajégúnlẹ̀. لا تتفرقوا Ṣé ìdè wáyé ní èmi? لا تتفرقوا Yorùbá náà mi náà jẹ. تتفرقوا أو تشتمون Baálẹ̀ àbí olú ọmọ Ajégúnlẹ̀ mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní ẹrírò eléyìí ṣe láyé. لا تسمون Gbogbo ẹni ó bá ní olú ọmọ yìí fẹ́ràn mi gan. لا تسمون Kò tí ì rí mi ó ti dá ìfún mi. بيقول الله قومي Ó dá ìtàn yanyan. Ibi tí wọn náà ti dá ìtàn ti dá ìbí pé ọ̀fẹ́ rí wa. بيقول الله قومي Ìfẹsẹ̀ àwọn akọ́lá ṣera wa báyìí. لا تتفرقوا Ọba fẹ́ bá wa jà àwọn akọ́ ló bájà Ọlọ́run ló máa bájà. Sẹ́yìn abẹ́ lè bọ́ lórí ìjà ṣá. أو تشتمون Bó má parẹ́ tìrìntìrìn. لا تتفرقوا Àbẹ́ ìwọ̀n mi kọ́ oúnjẹ bíi ndómi lónìí pẹ̀. Ìfẹ́ fi ẹnu lálà ṣe dáadáa ọ̀rọ̀ yín láyé. أو تشتمون Bẹ́ẹ̀ bá ṣe mí. لا تتفرقوا Nínú ẹ̀fẹ́ jẹ́ kí ni? لا تتفرقوا Olú ọmọ Ajégúnlẹ̀ gbogbo àwọn tí bá jẹ́ olú ọmọ ẹ rí i pé wọ́n máa ń lámìlaka láyé náà ni. Ẹ wo Akínsẹ́yà olú ọmọ bámbàm olórí gbogbo olórí. MC olú ọmọ فضلا ونعمة gbogbo olú ọmọ tẹ́mi máa rí wọ́n máa jó lórí ire láyé ni. وعد من الرحمن Èyí tẹ́ ẹ wá ṣe yìí èyí tí máa jẹ́ kéèyàn ṣẹ́kù lélẹ́yìí. فضلا ونعمة Kéèyàn fún ẹnu mi ló ń jẹ́jẹ́. عليك Orí ń bẹ́ẹ̀ púpọ̀. إذا ما جاء للخير طالب ولا تمنع إذا Káfí lọ pé gbogbo olùtọrẹ láyé gbogbo ẹni tí bá máa fúnyàn jẹ fúnyàn mu gbogbo tí ń jẹ́ràn wàhálà àti àgbákò ayé Ọlọ́run ọmọ gbé fóònù. لا تمنع Àmọ́ tó o bá kálá tó dájú tó máa fún àwọn èèyàn ìjẹ nínú ntọ́lọ́hún fún ẹ. Gbogbo ń tó fúnyàn òun náà ni wọ́n padà ná lẹ́yìn rẹ̀ ńgbà tó o bá lọ tán. حاجة جراجبا Ẹ dákun ẹgbẹ́ ọ̀rọ̀ yìí láàrin ìṣẹ́jú méjì. Bá a dánú ìsìn àṣẹ wa ní Basmala. Àná adúlùkùn. Àná tìjáràtì tunjikum min adhabin alim. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. Ìlú kan ní ọba ìlú yẹn harama it'amal masakin. هل أدلكم على تجارة Máa
بل بعد من الرحمن فضلا ونعمة عليك إذا ما جاني الخير طالب فلا تمنع ذا حاجتي جاء راغبا فإنك لا تدري متى أنت راغب فإنك لا تدري متى أنت طالب. ọba tí mo wí bẹ́ẹ̀fì mọ̀ pé gbogbo ìran aburú tálábùrú bá pètè pèrò rẹ̀ àbí wọ́n gbẹ́ kótó rẹ̀ ẹni tí ń bá ń tọrẹ ò ní já síbẹ̀ ni ó gbé nǹkan náà ni ó padà já sí nǹkan. ó tẹ̀mí náírà àmọ́ ní ìfọdíláwọ̀ ní ìmọ̀ta. ọba yẹn kálágbá ọba ìlú tí mo wí harama it'amal masakin tòyí mo jẹ sáré kíákíá. Iyakumullahu. ó ṣe léèwọ̀ nínú ìlú ẹ̀ kẹ́nìkan ò gbọ́dọ̀ tọrẹ ìyẹn ò gbọ́dọ̀ fún yẹn jẹ ìyẹn ò gbọ́dọ̀ ṣàánú ọba burúkú tá a wí. bàbá kan wá ń bẹ bàbá yẹn bí ọmọbìnrin kan ọmọ yẹn ń rẹwà púpọ̀. Ọ̀dàmínà Rahamani. ọ̀fáìn ọ̀dà púpọ̀ ègbèni. Ọ̀dàmínà Rahamani. gbogbo ń dẹ́yìn máa wá lára obìnrin ní ń bẹ lára rẹ̀ full option ni. Ọ̀dàmínà Rahamani. ó ti yẹ ẹyin báwo àwọn ọkùnrin nǹkan máa fẹ́ gbọ́ náà bò. Fọ́dìláhùn wà ní ìmọ̀ta. bàbá yìí ń ta búrẹ́dì ni bàbá yìí máa tà. Ọ̀dàmínà Rahamani. ọmọ rẹ̀ kan wá ń bẹ olójú àánú púpọ̀ àmọ́ fún yẹn àmọ́ ṣe sàárà. bàbá yìí wá fẹ́ jáde bàbá yìí wá sọ fún ọmọ rẹ̀ pé ìwọ ọmọ mi mo mọ̀ pé aláàánú ni ọ́ ìwọ ni mo fẹ́ kó dúró níbi ìṣọ́ búrẹ́dì yìí. ṣé o mọ̀ pé ọba àlùwà harama it'amal masakin ó ṣe léèwọ̀ fẹ́ ni ọba ṣàánú inú kí wọ́n pa àbí kí wọ́n kún ṣe jàǹbá kan fún tí ò ní wúlò fúnra rẹ̀ mọ́. Ọ̀dàmínà Rahamani fọ́dìláhùn wà ní ìmọ̀ta àlẹ́kà ìzámà. bàbá yìí jáde ọmọ yìí dúró níbi ìṣọ́ búrẹ́dì ojú wákàtí kan lọ ní ẹnìkan bá kọjá ló bá lọ bí ìṣọ́ búrẹ́dì yìí ó ní ẹ dákun ẹ̀bùn mi ní ti ń jẹ torí tòlóhùn. Ọ̀dàmínà Rahamani. ó ní torí tòlóhùn owó ìjẹ nǹkan kan látàárọ̀. Ọ̀dàmínà Rahamani. ọmọbìnrin yìí wá ń sọ fún alubára yẹn wípé ó mọ̀ pé ọba ìlú wa harama it'amal masakin ó ṣe léèwọ̀ fẹ́ni tí bá ṣàánú àmọ́ àánú rẹ̀ ṣe mí èmi náà fẹ́ kébi ó pa mí. ó wá yẹ búrẹ́dì méjì fún un. Rahamani. ó wé ní nǹkan. Fọ́dìláhùn wà ní ìmọ̀ta. ó wá gbé fún ó ní àmọ́ mo sọ fẹ́ nìkan wípé mi mo fún ẹ ní búrẹ́dì yìí o. Fọ́dìláhùn. má pẹ́ bá bí ọlọ́run ò ní kó báyìí. Wà ní ìmọ̀ta. ẹ máa wọ ọlọ́run ọba arí mi tẹ́sẹ̀ ni aṣẹ ni tán bá mi dárò. Àlẹ́ òun náà ni ọba Allah parí rẹ̀. ìfọ̀mọ́ jà nílẹ̀ fàìrì tọ́ ẹ̀yà níbòyìn. alubára yìí ń lọ kò tí ì rìn ìṣẹ́jú mẹ́ta márùn-ún làwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn tí máa mú yàn ni wọ́n bá pàdé ẹ̀ wọ́n ní búrẹ́dì méjì lọ́wọ́ rẹ̀ wọ́n ní pé ipa rẹ̀ ọ̀ka kó ní búrẹ́dì kan gẹ́gẹ́ tí ó rà méjì. Látàmùnà àyà. ọba bẹ̀rẹ̀ sí ní tẹ́tẹ́ rẹ̀ nígbà wo ti rí búrẹ́dì méjì. Látàmùnà àyà. wọ́n lù ú ló bá padà jẹ́wọ́ ọlọ́mọbìnrin kan lòun fi ọlọ́run bẹ̀ ló fún un ní búrẹ́dì méjì yìí wọ́n bá ní oṣù ń bẹ̀ ńgbà tó débẹ̀ ó nà ká sí ọmọbìnrin kọ́ ọmọbìnrin tó ṣàánú mi torí tọ́lọ́run náà nì. wọ́n bá mú ọmọbìnrin yìí wọ́n mú un lọ pálásì ọba bọ́ba ti rí ọba ní wọ́n sọ fún ọ pé àìsàánú nínú ìlú yìí ni. Ọlọ́run máa bẹ bàbá àwọn sọ fóun àmọ́ fọlọ́run bẹ̀rù ni pébi ní ń pa òun. Bàbá nígbà tó wá rí báwọn ni àìmọ̀ṣẹ́ kọ orógùn rẹ̀ ó ti torí bọ pẹ̀tẹ́ gbóná báyìí. Bó ti rẹwà tó yìí ìgbà ẹwà rẹ jẹ́ lónìí. Zọ́ọ̀jẹ̀ tí jẹ́ ọ̀rọ̀ gìbá. Ọwọ́ tó fi fún yan búrẹ́dì náà dà Ọlọ́run náà ní. Látàmùnà àyà. Ọba ní tẹ ọwọ́ náà kalẹ̀ gé ọwọ́ náà sí méjì. Látàmùnà àyà. Ọba gba bíi
beauty rẹ̀ jẹ́. Ọlọ́run gbogbo àdàpọ̀ tí ó ṣe wá táwọn kan fi wà ń kọ̀kọ̀ tí wọ́n fi bá ẹwà èmi pẹ̀lú rẹ̀ jẹ́ Ọlọ́run má gbé bá wa Ọlọ́run. Àwọn èèyàn ti sàmì jákujáku. Odò orí odò ń wò ló fi mọ̀ pọ́ ń bẹ. Tí àdàpọ̀ bá bá ẹwà yẹn wọ́n máa pọ̀ sí láyé mọ́. Adùnú ànànà ẹ̀ máa wo Ọlọ́run. Bàbá dé. Bàbá ní ṣe bí mo sọ fún ọ, o ti lójú alójú. Ojú àánú rẹ náà ló pa ọ́ yìí. Gbogbo ìlú ti gbọ́. Kò sẹ́ni tí ò gbọ́ nínú ìlú. Bí ọmọ tó fáìn jù nínú ìlú yìí, wọ́n ti gé ọwọ́ rẹ̀, wọ́n bá ìwà rẹ̀ jẹ́. Innaka la tadri mata ó wá di àsìkò bí ọdún bíi 3-4 sẹ́yìn tó bá pè pé yóò lóko táwọn tí wọ́n bá fẹ́ tóṣì ẹ̀ bá ti rí i pé mèkútúrú ni kò lọ́wọ́ máa ń jápa fún un. ń dẹ́mi náà ra àmọ́ wọ́n yà ní apọ́mọ yìí ti lẹ́kọ́ máa ti fáìn tó kò lápá kan. ń dẹ́mi náà ra àmọ́ ni. ó wá dúró bẹ́ẹ̀ bí ọdún 5 kò rí pé lẹ́ni tóṣì ẹ̀. ń dẹ́mi náà ra àmọ́ ni. pèrè ní fẹ́ ọjọ́ dẹ̀ ń lọ lórí ẹ̀. fọ̀dílà wà ní mọ̀tá yẹn. bẹ́yàn bá ṣe nǹkan torí tọlọ́run yóò rí ire rẹ̀ pẹ̀lú Ọlọ́run. fọ̀dílà bọ́ bá ṣe nǹkan torí kárí mi oore kárí mi náà Ọlọ́run ọmọ ti ṣe ọ. fọ̀dílà wà ní mọ̀tá yẹn. nígbà tó jẹ́ pé torí tọlọ́run ló fi ṣe. ngbèya lọkùnrin kan ọmọ ìlú wọn lòun fẹ́ fẹ́yàwó ó wà lú èbó. àléékà. olóhùn ọ̀fẹ́ fẹ́ àwọn ọmọ akátá yìí kí wọ́n lọ lú àwọn kí wọ́n lọ wọ́n ọmọ tó ń bá dá tó wọ́n fẹ́. àléékà. ó bá fò wálé. àléékà. ó ní ẹ̀ máa bá mi search. àléékà. ṣé àwọn báwọn ọkùnrin bá ti máa search yẹn. ìzàmà. a bá ń wá ẹ̀lẹ̀ tó lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀. ìzàmà yẹn. ikú dẹ́rẹ́ ti kú là. yẹn ni lè ka ìrìn tán níbo. tó dúró síbẹ̀ tán yányányányányányá. yẹn ni lè ka ìrìn tán níbo. ó ní ẹ bá mi wá wọ́n wá gbogbo ọmọ wọn ò réyìí tó wù ú òun gangan ló bá pàdé ọmọ ẹ̀lẹ̀ yìí jọ kan. ó ti pàdé ẹ̀ eléyìí dẹ́ rẹ̀ wà náà. ìrìn tán níbo. bàbá yìí dẹ́ lówó gan-an owó yìí pọ̀ kò sẹ́ni tó fẹ́ lówó tó nínú ìlú yẹn. látàmúnà ayé. eléyìí lówó eléyìí fáìn. látàmúnà ayé. bó ti rẹwà tó Ọlọ́run ò fi àléébù Ọlọ́run kò fi hàn. látàmúnà ayé. owó orí nínú pé ọlọ́wọ́ kan ni. sọ̀jà tí ń já ẹ̀rọ gíba. wọ́n jọ ń bọ̀. gbogbo àwọn ọmọ gẹ̀ẹ́lú pátá wọ́n wá ṣe mítìnì bí àwọn fáìn jù lọ. sọ̀jà tí. ṣé bàbá yìí ò lójú ni. ní ẹ̀rọ gíba. wọ́n tún rìn lọ bí tí bàbá yìí máa wà. wọ́n ti ń jẹ chingama ni wọ́n máa jẹ chingama. sọ̀jà tí ń já ẹ̀rọ gíba. bí wọ́n ti ń gbẹ tiwájú ni wọ́n máa gbẹ tẹ̀yìn. sọ̀jà tí ń já síbẹ̀síbẹ̀ ẹlẹ́wọ̀n òjò rí wọn kò rí wọn. فإنك لا تدري. wọ́n wá ń ṣe fáwọn èèyàn pé ẹ lọ sọ fún ṣé kò rí àwa pa pín ni. إنك. àpè ọlọ́wọ́ kan ló fẹ́ fẹ́. فإنك. síbẹ̀síbẹ̀ kò gbọ́n kankan. فإنك. ọmọbìnrin yìí náà sì ti mọ̀ pé kò mọ̀ pé apá kan lòun ní. ìtọ́jú ẹ̀. تدري متى أنت طالب. wọ́n bá dájọ́ ìyàwó. فإنك. tí wọ́n fẹ́ ṣe ìyàwó gbogbo èèyàn wọn sọ pé ọjọ́ tásìrí ètú nìyẹn. فإنك. ọjọ́ tásìrí rẹ̀ máa tú nìyẹn. إنك. tó bá di pé wọ́n fẹ́ gé kéèkì àwọ̀ bó náà ti fẹ́ gé kéèkì. إنك لا تدري. ẹ̀rí alábòsí kò sí ń tẹ́ lè ṣe lójú alábòsí ò lè rí ìṣe yóò lò rí ìṣe náà. إنك لا تدري. Ọlọ́run gbogbo alábòsí ti ń bẹ lára ẹni pẹ̀lú rẹ tí ò rí oore wa sọ tó jẹ́ pàbùrù wa ní sọ tá a dẹ̀ sóore fún Ọlọ́run ọ̀ dédé ń tọ́ ọba mà pé yọ tọ́ sí lágbàkó ni ọba wa sí. فإنك لا تدري متى أنت طالب. ẹlòmí kò sí oore tẹ́ ẹ lè ṣe fún kò ní rí oore yẹn.
kẹ́ ẹ máa fi àwọn gold kẹ́ ẹ máa fi gbé oúnjẹ fẹ́ lòmíì yóò lè ṣe náà ni mo máa fi ń sọ ń bí ọ̀rọ̀ mi gbogbo ìgbà pé ajá tẹ rí yẹn ajá tẹ bá fún ajá lóúnjẹ tàlórojọ àbáyé lọ gbogbo síbi kan kí lè lọ jẹ káàkiri síbi sí. fọdílà wà ní ìmọ̀tánì alẹ́ ìka ìzá. tẹ bá fún ajá lóúnjẹ fún ìjọ mẹ́ta ajá ó mójú yín fọ́dún mẹ́ta. alẹ́ ìka. tẹ bá fún ọmọ èèyàn lóúnjẹ fọ́dún mẹ́ta láàrin ìjọ mẹ́ta ni ó ti bà ẹ́ jẹ́. ìzàmá jà nílẹ̀ fẹ́rẹ̀ tọ́líbù wàlá tẹ̀wọ̀n àyàyà. wọ́n wá dájọ́ ìyàwó gbogbo ayé pé gbogbo àwọn tí wọ́n fẹ́ fi ṣèṣin àwọn kan ń bẹ gbogbo bó ti ń dawú tó ń dára tó ń ṣe gbogbo ètí gbogbo nǹkan dò fún ẹ̀yìn àwọn kan lè ti jọ́tọ̀ máa tẹ ó ní tẹ àwọn náà máa tẹ. àwọn yẹn ti sàlẹ̀ jáde. wọ́n wá gbogbo ayé pé lọ́rọ̀ báwọn fi ṣẹ̀sín ni ẹni ọlọ́run ò fi ṣẹ̀sín ẹ̀dá kan ò lè fi ṣẹ̀sín ẹni ọlọ́run ọ̀gbà tiẹ̀ jẹ́ ẹ̀dá kan ò lè bá tiẹ̀ jẹ́ ẹni ọlọ́run ọ̀gbà lẹ́kún ẹ̀dá kan ò lè pa lẹ́kún gbogbo ẹni máa ń bẹ́ ń bi pé ẹkún lòun fẹ́ ẹ̀rín lòun fẹ́ rí lérí ọ̀rọ̀ wa lọ́hùn jókòó máa jáṣẹ́ pé fún gbogbo ìgbà. ẹ̀gbẹ́ àdúrà tí mo ṣe yìí àwọn kan bẹ wọ́n fẹ́ rẹ́rìn lérí ọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ta bá ti rẹ́rìn lérí ọ̀rọ̀ rẹ tiẹ̀ bàjẹ́ nù wọ́n gbé tiẹ̀ nìyẹn. gbogbo ẹni máa ń bẹ ń kọ́rọ̀ tó fẹ́ rẹ́rìn lérí ọ̀rọ̀ wa lọ́wọ́ ẹkún ni ọjọ́ jásí fún tọmọtọmọ. àwọn agbẹ́kẹ̀kẹ̀ kalẹ̀ wọ́n ti ṣe gbogbo nǹkan. bẹ́ẹ̀ ni màá yín sunkún sínú bísọ̀ àṣírí wọn ò ní tú sọ́dọ̀ ọkọ̀ òun lónìí. láàrin ìgbà tí wọ́n gbẹ́kẹ̀kẹ̀ kalẹ̀ wọ́n ní kó gbé téèkì. ó wá fẹ́ na owó sì jáde pé fi gbé téèkì yẹn. lẹ́ẹ̀kan náà ni kinní kan sọ sí lọ́kàn pé mọ̀kútúrú náà nà bí ọba fẹ́ ní ọ̀fẹ́ bí ọba ní fi okú kúkú pọ̀ náà. tó bá yẹ pé torí tọ́lọ́run mo fi sin tí mo ṣe fẹ́ fi gbé ọwọ́ mi yẹ ọlọ́run dá sí lónìí. dá sí lónìí. àdàbí ju egun lọ o lè lóògùn bí ọ̀rọ̀ ni tó bá fi àdàbí ẹyọ kan sẹ́pẹ̀lẹ́ ọmọ mú ẹ. ó di lọ́wọ́ ní mọ́tà. àfà bó ti na ọwọ́ òun báyìí lẹ́ẹ̀kan náà ọwọ́ tí ń tàn ní gíláàsì bá jáde lẹ́ẹ̀kan náà. ó di lọ́wọ́ ní mọ́tà. ẹ̀gbẹ́ni ọlọ́ lọ́wọ́ bá tàn ní gold ní tàbí góòdì ní tàbí góòdì ní tàbí góòdì ọmọ ọbẹ̀ yẹn dá ọbẹ̀ yẹn dá. ẹ̀ka bá fọ́ alábòsí fọ́ alábòsí lulẹ̀ alábòsí jẹ̀lẹ̀ alábòsí tẹ̀lẹ̀ ẹ̀rọ wọ́n lórí wá. mo tẹ̀ yín bù ló bá gbé kéèkì yẹn ó fi stein gé ogbe. Mo ṣe kéékèèké yẹn báyìí ọba mú oní my sweetie my darling my honey my baby my kituni my pepere àbáṣọ ṣẹlẹ̀ pepere ló pèsè mi létí ṣẹlẹ̀ àwọn tiẹ̀ pepere ló ń pè é ọba fi kéèkì sí lẹ́nu wọ́n ti fi kéèkì sí lẹ́nu gbogbo àwọn ọ̀tá àwọn alábòsí wọn bá bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ ni wọ́n rò bá wọn fẹ́ sọ ìgbésẹ̀ rẹ̀ ni wọ́n yà. Yàtà àǹkàrà àríwákàrà tẹ̀lé màkàrà àǹkàrà gígùn. Bí gbogbo alábòsí ti ń bẹ lára tiẹ̀ náà ó ti lulẹ̀ pa nìyẹn. Ẹ̀ṣẹ̀ àmì yàhùláhì fàáfù àlè yàhùláhì fàáfù àlè.